sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yìntẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV àwa làgbà. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ìkẹ́lé tó ru àjà lórí, ká dúpẹ́ pé òkun lọ́wọ́ àjà tó bòde fórùlé. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọlá ẹni tá a ní là ń jẹ, àǹfààní ẹni tá a ní là ń lò. Àǹfààní ẹ̀yin tèmi ní lórí ìkànnì yìí òun lèmi ń lò tẹ́ fi ń láǹfààní àti mọ gbóhùn tèmi náà ní gbogbo ìgbà, kí o bá mi Àlàóràbí kó má padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ kú ilé là ń kára lé o, ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà. Wọ́n ní bá a bá déwájú ilé, baálé ilé là ń kí elégbèje àdó, bá a bá dé ọ̀dẹ̀dẹ̀ ilé, ìyálé ilé là ń kí elégbèje ìlẹ̀kẹ̀. Mo kí yín nílé lóko lájò àti lẹ́yìn òdì, gbogbo ẹ̀yin ohun ìfẹ́ sọmídà fọ̀nsàn káàkiri àgbáyé. Mo kí yín ẹ kú ìfẹ́, ìfẹ́ tẹ́ fi ń bá a gbọ́ ìtàn ọlọ́kan ìjọ̀kan lórí ìkànnì Ìrírí Ayé TV àti orí ìkànnì ohun ìfẹ́ sọmídà TV. Ọba mi Elédùà kò nípa náà fẹ́ ọ̀hún, ẹ bá ń ṣàmì àdúrà. Ọ̀rọ̀ nípa àdúrà ṣíṣe àti oògùn ṣíṣe ni mo gbé wá orí ètò lọ́jọ́ tèní, torí tá a bá wò ó, ogunlọ́gọ̀ èèyàn ni wọ́n ń ṣàdúrà tí àdúrà wọn ò gbà. Tá a bá tún wò ó, ogunlọ́gọ̀ èèyàn ni wọ́n fi owó ribiribi tí wọ́n fi ń ṣe àjò, tí wọ́n fi ń ṣe oògùn sígbésí ayé wọn, ṣùgbọ́n pàbó náà ló já sí, wọn ò rí àmì rẹ̀. Ìdí rèé tí mo fi ṣe àwọn ìwádìí yìí wá fún yín lórí ètò lọ́jọ́ tèní. Irú àdúrà wo ló bá ìṣẹ̀dá rẹ mu láti máa ṣe? Àkókò wo ló yẹ kó o máa ṣàdúrà yìí? Kí nìdí gan tó o fi ń ṣàdúrà ṣùgbọ́n tó o rápẹrẹ rẹ̀? Kí nìdí gan tó o fi ń ṣègbìyànjú tó ń ṣáájò ṣùgbọ́n tó o rápẹrẹ rẹ̀? Ẹ bá ń wá tákàdá àti gègé kọ̀wé láti dé sílẹ̀ lọ́jọ́ tèní. Ìrírí Ayé TV àwa làgbà. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi oògùn ṣíṣe náà, ìyẹn níbi àjò ṣíṣe, torí tá a bá wò lénìí, a rí i pé ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọn ò nígbàgbọ́ nínú àdúrà mọ́. Gbogbo wọn náà ni wọ́n ń tojú bọlé. Bẹ́nìkan bọ́wọ́dọ̀ rẹ̀ tó bá ní mo lọ ṣe àdúrà báyìí, lẹ́yìn tó bá kúrò lọ́dọ̀ rẹ̀ yóò mọ̀ yín mo ní pé mo gbé ìṣòro wọ́dọ̀ rẹ̀ ó tún ní kí n mọ lọ ṣàdúrà. Púpọ̀ àwọn èèyàn wọn ò nígbàgbọ́ nínú àdúrà mọ́. Gbogbo ògùn tẹ́ẹ̀sì ń fowó oníyebíye ṣe yìí náà pàbó ní ń já sí. Ǹjẹ́ o mọ ohun tó fà á tí kò fi ṣiṣẹ́ lára rẹ̀? Ibẹ̀ ní kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ tèní. Kí n má bàa gbàgbé, orúkọ mi ò tí ì yípadà, Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà. Ọmọ oníjà kò mà náà yín náà rèé lórí ètò. Bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ wo bí tí wọ́n kọ subscribe yẹn sabọ̀ ní èsì nísàlẹ̀ yìí. Ibẹ̀ ní kẹ́ẹ̀tẹ̀ kẹ́ẹ̀ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí, kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé, ẹ mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè jẹ lára àwọn àǹfààní ọlọ́kanòjọ̀kan tá ń gbé wá sí orí ìkànnì yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni, àbí ìrànlọ́wọ́ tí yín lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí, ẹ lè bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó, +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àṣà wa, èdè wa. Kí nìdí tó fi ń ṣáájò tí kò dáhùn lára rẹ̀? Owó oníyebíye ló ti ná sí ọ̀rọ̀ ìṣòro ayé rẹ̀. Owó oníyebíye làwọn oníṣègùn ti gbà lọ́wọ́ rẹ̀. Owó oníyebíye làwọn adáhunṣe ti gbà lọ́wọ́ rẹ̀. Síbẹ̀síbẹ̀ ò rí yàtọ̀ nígbésí ayé rẹ̀. Ǹjẹ́ o mọ ohun tó fà á? Àwọn kan mọ dáṣà yìí pé oògùn tí kò jẹ́ ewé rẹ̀ ló dìkan. Ẹ̀rín a mọ pa mí títí tí wọ́n bá ń dáṣà yìí, torí ń pé kíni bàbá ńlá irọ́ ni. Àìmọye oògùn tí wọ́n pè ló rẹ̀ tó pé pérépérépéré tó ṣe ń pé wọ́n sà á tí kò jẹ́. Ìdí tí wọ́n fi sà á tí kò dáhùn, ìdí tí wọ́n fi sà á tí kò jẹ́, ìdí tí wọ́n fi sà á fún yín tẹ̀ rí àpẹẹrẹ rẹ̀, màá yànnàná rẹ̀ fún yín lórí ètò lọ́jọ́ tèní. Àníṣe ti mú tákàdá yín àti gègé kọ̀wé, ilé ẹ̀kọ́ la wà yìí. Ìrírí Ayé TV, ìkànnì ọmọ káàárọ̀-o-jíire. Ọmọ ìyá mi tó ń gbọ́ mi ń dédé àkókò yìí, mo fẹ́ kó o lọ mọ̀ dájú pé bó o ṣe ń tojú bọlé káàkiri yìí, ó lójú àwọn ẹni tó yẹ kó o gbéṣòro rẹ lọ bá. Torí púpọ̀ nínú àwọn ẹni tí ń pera wọn ní oníṣègùn yìí, púpọ̀ nínú àwọn ẹni tí ń pera wọn ní adáhunṣe yìí,
púpọ̀ nínú àwọn ẹni tí ń pera wọn ní alájò yìí náà kọ́ ni wọ́n lè rí ìṣòro sí ìgbésí ayé rẹ̀. ẹ má ṣì mí gbọ́ o, wọ́n ní àwọn iṣẹ́ tó lè ṣiṣẹ́ yìí, ṣùgbọ́n tí wọ́n bá sà á fún ẹ kò ní dáhùn lára rẹ̀. náà ni mo fi sọ yín pé baba ńlá irọ́ ni ká máa dáṣà yín pé oògùn tí ò dáhùn ewé rẹ̀ ló dìkan. àwọn ọ̀nà téèyàn fi ń sa oògùn tí kìí fi dáhùn mẹ́ta ni màá yànnàná rẹ̀ fún yín lọ́jọ́ tèmi, ṣùgbọ́n ẹ jẹ́ ń dátọ́ mi díẹ̀ náà, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, àṣà wa, èdè wa. ọ̀nà àkọ́kọ́ téèyàn ó fi ná owó iyebíye sórí oògùn tí oògùn ọ̀hún ò fi ní dáhùn, ọwọ́ àwọn oníṣègùn yìí gangan ni tìmọ̀ ń wá. ẹ sọ yín pé mo sọ bẹ́ẹ̀, ìdí ni pé gbogbo àwọn ẹni tí wọ́n pera wọn ní oníṣègùn yìí, gbogbo ẹni tó bá fẹ́ mọ jáwé kó mọ wá gbò, ó gbọ́dọ̀ mọ rántí pé àwọn kan wà tí wọ́n morúkọ téwé ń jẹ́, àwọn kan wà tí wọ́n morúkọ tégbò ń jẹ́, tí wọ́n lè pàṣẹ féwé bẹ́ẹ̀ ni wọ́n lè pàṣẹ fégbò. irú àwọn ẹni tó lè pàṣẹ féwé tí wọ́n sì lè pàṣẹ fégbò yìí, gbogbo oníṣègùn gbọ́dọ̀ mọ fi tiwọn ṣe ni, gbogbo jáwéjágbò wọ́n gbọ́dọ̀ mọ fi tiwọn ṣe ni, kó tó di pé yóò bẹ̀rẹ̀ sí ní mọ jáwé, kó tó di pé yóò bẹ̀rẹ̀ sí ní mọ wá gbò. ẹ̀yọ́nú àwọn ẹni yìí ló yẹ kí àwọn oníṣègùn kọ́kọ́ mọ wá ná, ẹ̀bẹ̀ àwọn ẹni yìí ló yẹ kí àwọn ajáwéjágbò kí wọ́n mọ kọ́kọ́ wá ná, kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ jáwé, wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ wá egbò wọn. ṣùgbọ́n mélòó àwọn oníṣègùn tí ń júbà àwọn ẹni tó morúkọ téwé ń jẹ́ lénìí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jáwé, mélòó àwọn alájò tí ń júbà àwọn ẹni tó morúkọ tégbò ń jẹ́ yìí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wá gbò lénìí. àwọn ẹlòmíì nínú wọn á tún máa halẹ̀ ní pé bí n bá sà fún ẹ yóò dáhùn ni, oògùn tí ò jẹ́ ewé rẹ̀ ló dìkan láti lè gba owó ribiribi lọ́wọ́ oníbàárà wọn, láìmọ̀ wípé àwọn kan wà àwọn morúkọ téwé ń jẹ́, àwọn kan wà àwọn morúkọ tégbò ń jẹ́, wọ́n wá ṣaṣẹ́ yìí tán kò wá ní dáhùn, wọ́n wá kó ìyá oníyà sínú gbèsè fi kún ìṣòro ayé rẹ̀, wọ́n wá kó bàbá oníbàbá sínú gbèsè fi kún ìṣòro ayé rẹ̀. ẹ̀yin aráalé ẹ ti mọ bíra yín lọ́hùn ìpè àwọn ò ní wọ́n morúkọ téwé ń jẹ́, àwọn ò ní wọ́n morúkọ tégbò ń jẹ́, ṣé kò ní sọ fún wa ni? ẹnu tèmi kọ́lẹ̀ ti gbọ́n pé ìyàwó baálẹ̀ lájẹ́ ó ti yé àwọn jáwéwágbò tí wọ́n ń bẹ létí ìgbọ́, ó sì ti yé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onílàákàyè náà tí wọ́n wà létí ìgbọ́. ju gbogbo rẹ̀ lọ, ó yẹ ká máa ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹni yìí, tá a bá ń wà kó bá lè máa jẹ́, tá a bá ń jà kó bá lè máa jẹ́ fún wa. ọ̀nà àkọ́kọ́ rèé tó fi já sí pé tá a bá sa oògùn kì í dáhùn. ọ̀nà kejì ńkọ́? mò ń bọ̀, ẹ jẹ́ ń dá tọ́mì díẹ̀ náà, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, àwa làgbà. ọ̀nà kejì tó fi já sí pé tá a bá ṣoògùn oníyebíye kì í fi dáhùn lára wa, ọwọ́ àwa oníbàárà gan ló wà o, ọwọ́ àwa tá a níṣòro gangan ló wà. tẹ́ ẹ bá gbàgbé, ọ̀nà àkọ́kọ́ mo ní ọ̀dọ̀ àwọn oníṣègùn gangan ní ti ń wà, ọ̀nà ẹlẹ́ìkejì ọ̀dọ̀ àwa gangan tá a gbé ṣòro lọ bá wọn, ọ̀dọ̀ wa gangan leléyìí ti wà. ìdí ni pé gbogbo àwa tá a bá ní ìṣòro, ẹ má jẹ́ ká mọ rojú láti yọ owó jáde láti fi wá ọ̀nà àbáyọ sí ìṣòro ìgbésí ayé wa. ẹ gbọ́ mi yé, àbí kí ni ká ti gbọ́ pé ogun ìdílé ń da ẹlòmíì láàmú, ó wá lọ bá oníṣègùn, ìwà ń gbé àpò mẹ́ta owó sẹ́fà kalẹ̀, ń gbé àpò 5 owó sẹ́fà kalẹ̀ ń pè ẹ fi bá mi wá ọ̀nà àbáyọ sí ogun ìdílé tí ń jà mí yìí. is not possible lọ́dọ̀ àwọn ní English, kò lè possible rárá. báwo ni wọ́n ṣe fẹ́ ṣe gbà? àbó mọ ohun tí ń jẹ́ ogun ìdílé ni. ìdí ni pé àwọn ogun kan wà tó ṣe ń pè ewé àtegbò nìkan kọ́ lèèyàn lè fi wá ọ̀nà àbáyọ sí ìṣòro yìí, torí bí ìṣòro èèyàn bá ṣe ga tó, bẹ́ẹ̀ náà ni oníṣègùn àbí oníjálàbí tó lọ báyìí yóò ṣe wá iṣẹ́ tó kàǹkà tí ó fi kojú ìṣòro tó gbé wá fún un. fún ìdí èyí, tó bá rí i pé ìṣòro tó kàǹkà òun ló ń kojú báyìí, ìṣe ni kó tọwọ́ bàpò kó gbé owó gidi fún ẹni tó fẹ́ ṣiṣẹ́ yìí fún ẹ, torí pé àwọn àgbà bọ̀ wọ́n ní inú babaláwo kan ò lè dùn títí kó fowó ara rẹ̀ kó fi ra àgbò kó fi dífá fúnyàn, ó dèèwọ̀. bówó bá ṣe mọ bẹ́ẹ̀ náà lóògùn mọ̀. tó o bá ní ìṣòro ńlá, tó o bá gbé owó tí ò tó nǹkan kalẹ̀ fún àwọn oníṣègùn, iṣẹ́ kékeré náà òun ni wọ́n ṣe fún ẹ. tó o bá lọ lò ó rí i pé kò ní dáhùn, ìdí ni pé iṣẹ́ tán ṣe fún ẹ kò kájú ìṣòro tó ń kojú lọ́wọ́lọ́wọ́.
àbí kí ni ká ti gbọ́ yín pé èèyàn lòun lálàá pé orogún tòun yọ àdá sí òun lójú àlá ṣebí ṣe ló yẹ kó o gbé owó gidi sílẹ̀ kí wọ́n fi ṣiṣẹ́ fún ẹ kí wọ́n náà lè yọ àákẹ́tì lójú oorun ni àbí kí wọ́n ṣiṣẹ́ fún ẹ tó bá ṣá ẹ ládàá yìí kó mọ́ rẹ̀ ẹ́ ó wá ń gbé àpò 2 àpò 3 àbọ̀ kalẹ̀ yín pé kí wọ́n fi ṣiṣẹ́ fún ẹ ó dàbí pé ò mọ irú ogun tó wà níwájú rẹ̀. Ìrírí Ayé TV, ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. ọ̀nà kẹta tí oògùn kì í gbà ṣiṣẹ́ lára èèyàn òun náà la fẹ́ mẹ́nu lé yìí. ọ̀nà eléyìí ó ṣe kókó ṣe pàtàkì fún gbogbo àwa tí a bá fẹ́ mọ ṣe àjò tá a bá fẹ́ mọ ṣe ìgbìyànjú sí ọ̀rọ̀ ìgbésí ayé wa. wọ́n ní gbogbo ẹ̀dá tó bá fẹ́ ṣe àjò tó bá fẹ́ ṣe ìgbìyànjú sí ìgbésí ayé rẹ̀ ó gbọ́dọ̀ ṣe ìwádìí ara rẹ̀ náà ó gbọ́dọ̀ ṣe ìwádìí nípa àkọsẹ̀jáyé ara rẹ̀ ó gbọ́dọ̀ ṣe ìwádìí nípa ìràwọ̀ ara rẹ̀ wípé irú oògùn ó gan ló lè ṣiṣẹ́ lára mi irú àjò ó gan ló bá mi lára mu àti ń pé irú àkókò wo irú ìgbà wo gan ni mo lè ṣe àjò kó ṣiṣẹ́ lára mi. gbogbo àwọn kinní yìí ló yẹ kó o ṣèwádìí nípa rẹ̀ náà kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní tojú bọlé torí pé àwọn ẹni tó fẹ́ lọ báyìí àwọn ò ní bá ẹ ṣèwádìí kankan lórí rẹ̀ o owó tán fẹ́ gbà òun ni wọ́n gbà o lè má jẹ ọṣẹ dúdú ló bá ìwọ lára mu wọ́n kàn lọ ṣọṣẹ dúdú fún ẹni o lè má jẹ nǹkan tá a fẹ́ fi fọ́ ẹ̀kọ́ mu ló bá ẹ lára mu wọ́n kàn lọ gbé ilé ẹ lọ́wọ́ ni ìgbà míì wà o lè má jẹ àṣejẹ ló bá ẹ lára mu àwọn ò lọ sí àṣejẹ fún ẹ ìwọ ló yẹ kó o ṣèwádìí nípa àwọn kinní yìí dáadáa àkókò wo ni mo lè ṣe oògùn àkókò wo ni mo lè ṣe ìgbìyànjú irú oògùn wo gan ni mo lè ṣe kó bá mi lára mu irú ìgbìyànjú wo gan ni mo lè ṣe kó bá mi lára mu ṣèwádìí àwọn kinní yìí kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n. ẹ rí i wípé tẹ́mi bá fẹ́ wo ìràwọ̀ fúnyàn àbí mo fẹ́ wo àkọsẹ̀jáyé fúnyàn gbogbo àwọn kinní yìí lèmi máa ń kà fún wọn pé irú oògùn báyìí báyìí má ṣe irú àjò báyìí báyìí má ṣe irú ọṣẹ báyìí báyìí má wẹ̀ irú gbẹ́rẹ́ báyìí báyìí má bá wọn sìn torí tá a bá kà á fún wọn bẹ́ẹ̀ tí wọ́n bá lọ ṣe kinní yìí bíi pé wọ́n fowó jóná ni ẹlòmíì bí 2 àpò ni ó gbé lọ fi ṣe ọṣẹ tó fẹ́ mọ wẹ̀ nìkan ṣùgbọ́n tó bá wẹ ọṣẹ yìí kò ní rí àpẹẹrẹ kankan ìdí ni pé o mọ irúfẹ́ àjò tó lè ṣiṣẹ́ lára rẹ̀ o mọ irúfẹ́ ìgbìyànjú tó lè ṣiṣẹ́ lára rẹ̀ o tún mọ àkókò tó yẹ kó o ṣègbìyànjú yìí ó yẹ ká ṣèwádìí yìí dáadáa kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní kó owó ribiribi lé àwọn àjò lé àwọn oògùn lórí. Ìrírí Ayé TV, ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. fún ìdí èyí ẹ má bá wọn dáṣà yín pé oògùn tí ò jẹ́ ewé rẹ̀ ló dìkan bàbá ńlá irọ́ ni ọ̀nà 3 téèyàn ń gbà ṣe oògùn tó ewé rẹ̀ ń pé pérépéré síbẹ̀síbẹ̀ tí kì í fi ṣiṣẹ́ òun ni mo kà fún yín lórí ètò lọ́jọ́ tèmi yìí. ẹ̀yin gan ẹ mọ́ rojú láti gbé owó kalẹ̀ kí wọ́n lè fi ṣiṣẹ́ fún yín àti ń pè kàn ẹ mọ́ ṣèwádìí irúfẹ́ oògùn tó bá yín lára mu irúfẹ́ àjò tó bá yín lára mu àti àkókò tó yẹ kẹ́ ẹ lè ṣe àwọn ìgbìyànjú yìí ẹlòmíín wà tásìkò ọjọ́ ìbí rẹ̀ bá ń súnmọ́ kò gbọ́dọ̀ ṣe oògùn ṣùgbọ́n òun ni kò wá mọ̀ báyìí ìgbà yẹn ni ó mọ̀ sáré kiri pé mo fẹ́ ṣọjọ́ ìbí lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ bá ń ṣiṣẹ́ kan tí wọ́n bá sàsí mi kó mọ́ràn mí ẹ bá ń ṣiṣẹ́ kan kó lè dùn gidigidi irọ́ ló ń pa òun tanra rẹ̀ jẹ ní iṣẹ́ ni kó o ṣèwádìí tọ́jọ́ bí ẹlòmíì bá ń súnmọ́ kò gbọ́dọ̀ ṣoògùn ẹ wò ó àkókò ti lọ púpọ̀ ẹ já pàdé lábala ti àdúrà bẹ́ẹ̀ bá gbàgbé mo ní àdúrà àtòògùn ni ẹ já pàdé lábala àdúrà ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò mọ́nítà ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí kẹ́sì mọ́ gbàgbé ẹ mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè jẹ àǹfààní ọlọ́kanòjọ̀kan lórí ìkànnì tá a wà yìí bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí àbẹ́ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín àbí ìràwọ̀ tí yín náà lẹ fẹ́ mọ̀ nípa rẹ̀ ẹ lè bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 549 ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àṣà wa èdè wa. ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ fi léyìí ṣe lọ́lọ́jọ́ tèní mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní débà o
Muhammadu Akóredé Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 náà máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mọ́ ń dágbére lórí ètò kìí ṣe tekú kìí ṣe tàrùn ìpàdé mi àtìyín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà táàtù mọ́ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. àgbàlẹ́tò ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà.